káàbọ̀ sí orí ètò wa ilé-iṣẹ́ First Home TV. Àkànṣe ètò lórí First Home TV ní ìgbà àkọ́kọ́ orí ètò yìí. Lórí ètò yìí, òun ni àwọn ohun tí ó máa ń jẹ́ ìṣòro èyí tó ti yẹ kí a paná ṣáájú kó tó di ètò máa fọ́ ìtẹ̀lé ká, àti àwọn ohun tó ti yẹ kí a ti ṣe ṣáájú ìgbéyàwó, àti abẹ́ a ṣe lè fi símẹ́ǹtì ọ̀rọ̀ tún àwọn ilé wa ṣe. Lórí ètò náà, èmi àti ìdílé mi. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀kan lè máa gbádùn nínú ètò wa náà, ṣùgbọ́n ṣáájú ẹ jẹ́ kí n gbé ìran. Atófara tì bí òkè ìwọ lọ́ba. Tàlàbà fi òwe, tàlà lè fi wé ọ. Àpáta ìdìgòlù, àtòfiṣẹ́ òkúrọ́. Ògbéni níjà kẹrù òkò níjà bàbá mi. Atófara tì bí òkè ìwọ lọ́ba. Àpáta ayérayé, àpáta ayérayé, atófara tì bí òkè ìwọ lọ́ba. Tàlàbà fi òwe, tàlà lè fi wé ọ. Àpáta ìdìgòlù, àtòfiṣẹ́ òkúrọ́. Ògbéni níjà kẹrù òkò níjà bàbá mi. Atófara tì bí òkè ìwọ lọ́ba. Àpáta ayérayé, àpáta ayérayé. Káàbọ̀ padà lórí ètò wa, èmi, ìdílé mi. Orúkọ mi ni Ìyáàfin Ìṣọ̀lá ọmọ Ìdìrí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro ló ti máa ń wà ṣáájú kí ìgbéyàwó tó ṣẹlẹ̀. Ìyẹn ní ìgbà tí àwọn ọkùnrin tòbí wọ́n sì wà lójú ọ̀nà, ìyẹn ní ìgbà àkọ́kọ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ló yẹ ká ti paná ní ìgbà náà, ṣùgbọ́n tí a ò paná rẹ̀ nítorí ìfẹ́ tó ń jó láàárín ọkùnrin. Ká jẹ́ pé àwọn ìṣòro yẹn tí a ti paná tí a ò jẹ́ kí ìfẹ́ kó bù wá lójú. Àwọn ìdílé lọ́pọ̀lọpọ̀ ni kò ní ní ìṣòro. Ẹ̀rọ abẹ́rẹ́ pé irú àwọn ìṣòro yẹn ló yẹ ká ti yanjú ní ìgbà tí a ṣètò náà, ní ìgbà tí a ṣètò gẹ́gẹ́ bí ìdílé. Lọ́pọ̀ ìṣòro àpẹẹrẹ tí ò wà lónìí. Lákọ̀ọ́kọ́ nínú ẹ̀yìn, ibo la fẹ́ gbé ní ìgbà tí a ṣètò. Ṣé inú ilé mọ̀lẹ́bí wa la fẹ́ máa gbé ni? Ọ̀dọ̀ àwọn òbí wa ni a fẹ́ máa gbé ni? Àbí lọ dá ilé gbé ní ìta? Ìmíràn ni irú àpò ìṣúná wo ni ọkọ àti ìyàwó fẹ́ máa lò. Wọ́n fẹ́ lo àpò ìṣúná kan náà ní tá a mọ̀ sí joint account bíi ti ìdílé ìlú. Tó ń kálukú ẹ máa tọ́jú owó rẹ̀ ní ìjọba. Bákan náà, ọmọ mélòó la fẹ́ bí? Ṣé mẹ́ta ni? Ṣé mẹ́rin? Ẹ jẹ́ kí a wá nànàná mẹ́ta yẹn lẹ́nìí náà. Ká bẹ̀rẹ̀ láti etí àpò. Ẹni pé wọ́n fẹ́ máa gbé ọ̀dọ̀ ìyá ọkọ ni àti inú ilé tí àwọn ẹbí ọkọ ń gbé. Tí obìnrin bá wò ó pé àwọn ọ̀yẹ́ ọkọ òun ṣe dáadáa sí òun ní ìgbà tí àwọn ṣèjọ wà ní ojú ọ̀nà, ó rò dáadáa kó tó ṣe bẹ́ẹ̀ ni mo gbà láti máa gbé ilé tí àwọn ọ̀yẹ́ ọkọ òun gbé pẹ̀lú ọkọ mi lẹ́yìn ìgbéyàwó. Ìdí ni pé o ò tíì mọ àwọn ọ̀yẹ́ ọkọ ẹ dáadáa rẹ̀ tí ìjọ gbé. Mìíràn ni pé ṣé o lè ní àmúmọ́ra? Ṣé ìwọ tó jẹ́ pé ìyọ̀pọ̀ ìyá rẹ nílé kó tó sọ há ti sọ bí, kó tó sọ bí ti sọ yí? Ṣé irú obìnrin yẹn ṣiṣẹ́ láti báyìí pẹ̀lú?
ṣé o mọ ọkọ ẹ dáadáa pẹ̀lú àwọn ìwà àti ànímọ́ rẹ̀? Ṣé àjọṣe tó wà láàárín ọkọ rẹ àti àwọn ẹbí rẹ̀ ṣé kò ní ní ipa lórí ìdílé rẹ nígbà tí ẹ bá jọ ń gbé? Ṣé àwọn ìyá ọkọ rẹ ṣé kò ní jẹ́ ìṣòro fún ọ? Ṣé òun náà sì ní jẹ́ ìṣòro fún ìyàwó? Torí pé nínú ìgbéyàwó ìyá ọkọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin máa ń rí gẹ́gẹ́ bí ìṣòro. Bẹ́ẹ̀ sì kẹ̀rẹ̀ ìyàwó ọmọ ọ̀pọ̀lọpọ̀ ìyá ọkọ máa ń rí gẹ́gẹ́ bí ìṣòro. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa iye ọmọ tá a fẹ́ bí. Ní ìgbà tí ẹ ṣì wà lójú ọ̀nà ẹ kẹ́ ẹ ti yàn bẹ́ẹ̀ ọmọ mélòó la fẹ́ bí? Mẹ́ta ni, méjì ni, ẹyọ kan ni, mẹ́rin ni. Ṣé ẹ ti tẹra yín nínú ìwà ọkọ ẹ? Ṣé ọmọ méjì la fẹ́ bí yìí? Ṣé méjèèjì yẹn wọ́n jẹ́ ọkùnrin o, wọ́n jẹ́ obìnrin? Ṣé ọmọ mẹ́ta tá a fẹ́ bí yìí o, ọkùnrin wà níbẹ̀ o, ọkùnrin ò sí níbẹ̀ o, ó ti tẹ́ wa lọ́rùn? Bí mẹ́rin la fẹ́ bí láti di olórí mẹ́rin lọ. Ìmíràn ni irú àpò ìṣúná tàbí máa kọ́ sí. Ṣé a fẹ́ máa kó owó papọ̀ nínú àpò ìṣúná? Ṣé ìyàwó fẹ́ máa mú owó tiẹ̀ wá ni kí ọkọ máa mú owó tiẹ̀? Báwo la fẹ́ máa ra oúnjẹ wa? Ìyẹn ni ti ṣe ètò ẹ̀ dáadáa nígbà tá a ṣì wà ní ìgbà àfẹ́sọ́nà kó má bàa jẹ́ ìṣòro èyí tí ó lè pín ẹbí níyà nígbà tó bá yá. Tó bá jẹ́ pé a bá ti ṣe àwọn nǹkan wọ̀nyí ní ìgbà tí àwọn ọkọ àti ìyàwó ti wà lójú ọ̀nà yìí, ọ̀pọ̀lọpọ̀ ìṣòro òun ni kò ní sí nígbà tí wọ́n bá wà ní bí wọ́n ti lọ fẹ́ra wọn sílé gẹ́gẹ́ bí ìyàwó àti ọkọ. Ìmíràn lórí ọ̀rọ̀ ọmọ. Àwọn ọmọ tá a fẹ́ bí irú iléèwé wo ni wọ́n fẹ́ lọ? Ṣé iléèwé aládàáni? Iléèwé ìjọba? Tó bá jẹ́ pé iléèwé aládàáni, èló ni a lè ní nípa fi máa mú wọn lọ sí iléèwé yẹn? Tó bá jẹ́ pé iléèwé ìjọba ni, iléèwé ìjọba yẹn apá abo la fẹ́ kó wà sí. Fún nǹkan wọ̀nyí ni ọkọ àti ìyàwó ti gbọ́dọ̀ jókòó kí wọ́n jọ sọ dáadáa ṣáájú kó tó di pé wọ́n fẹ́ra wọn gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó. Ní Bíbélì gan fi ó tì lẹ́yìn pé tí ìjùmọ̀sọ̀rọ̀ kò bá wà, nǹkan máa ń kẹ́sẹ̀ járí sí rere. Ṣùgbọ́n tó bá jẹ́ pé kò sí àjọsọ tó dán mọ́rán láàárín ọkọ àti ìyàwó, ó lè mú ìṣòro rẹpẹtẹ wá. Mo mọ̀ pé ẹ̀yin ará mi nílé ẹ lè gbà pẹ̀lú mi pé tí ọkọ ò bá mọ inú ìyàwó, tí ìyàwó náà sì mọ inú ọkọ, ìṣòro ńlá ni. Ọ̀pọ̀ ọ̀nà ni ọkọ àti ìyàwó ti gbọ́dọ̀ jíròrò nǹkan tó máa jẹ́ ìgbésí ayé wọn kí wọ́n ti tò ó. Gẹ́gẹ́ bí àríyànjú pé foundation òun nílé. Ilé odindi ilé kan ni ìgbà tí a bá wà nínú ìgbéyàwó. Ìgbéyàwó jẹ́ odindi ilé kan. Tí foundation ilé kan ò bá dẹ̀ dúró gírígírí, ilé yẹn ṣe tàn ṣe kiri, ṣe tàn àti wó. Nítorí náà, ìpàlẹ̀ ilé àwa ọkùnrin àti obìnrin tí a fẹ́ra gẹ́gẹ́ bí ọkọ àti ìyàwó ni jíjùmọ̀ sọ̀rọ̀ pọ̀ ṣáájú ìgbéyàwó. Pàápàá nígbà tá a bá ti fẹ́ra wa náà lò. Ọ̀pọ̀ nǹkan ṣì kù tá a ṣì máa sọ lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ní títí tèmi, ẹ̀ka mo má sì dà bẹ́ẹ̀. Gẹ́gẹ́ mo ti sọ fún yín, ètò àkànṣe ní inú tẹlifíṣàn First Home TV. Ibi ni màá máa wá, ẹ̀yin ni màá máa bá. Má fi lè pàdé èmi lẹ́ẹ̀kan sí Omidan Ìyáàfin Ògédùnrin. Má fi lè pàdé.